bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run ló ń kí yín o bàbá olóyin nǹkan bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán ní ilé gbogbo wa. Ètò tẹ́ ń wá ń wò lónìí yìí ni ètò agbára èèyàn dúdú, agbára èèyàn dúdú TV, agbára èèyàn dúdú TV. Ohun tí mo mú wá lónìí, ewé ẹ̀gẹ́ bó ṣe ń ṣiṣẹ́ fún obìnrin tó wà nínú oyún, obìnrin tó bá lóyún bẹ́ẹ̀ ṣe lè bí wẹ́rẹ́, Ọlọ́run ló ní abí wẹ́rẹ́ lọ́dọ̀, ṣùgbọ́n àwọn èèyàn wa náà tún ní ọgbọ́n àtinúdá kan tí Yorùbá máa ń lò. Èyí ń fún yín láṣìírí ẹ̀ lónìí. Ewé ẹ̀gẹ́ ni gbogbo èèyàn mọ̀ sí, ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ abí wẹ́rẹ́. Gbogbo wa aláboyún pátá tó rọwọ́ rọsẹ̀ sínú ẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàáfíà. Kó tó dìgbà náà ẹ má gbàgbé o, èmi ni bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà, bàbá olóyin bus stop, bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà. Tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455. Kí n tó máa bẹ́tò mi lọ ẹ má gbàgbé mo ṣe ìwé oríṣiríṣi o. Èmi ni mo ṣe ìwé ọ́níàṣe medicine ìwòsàn lóyin. Gbogbo ẹ̀ tẹ́ ra 50 ìwòsàn tí ń bẹ nínú oyin mo ti pa nǹkan mi pọ̀ mọ́, ó ti di 70 ways of using ọ̀nà àádọ́rin tá à ń gbà lóyin, ṣùgbọ́n orúkọ tí mo fún ni honey as a medicine. Èmi ni mo ṣe agbára ìwòsàn oyin, healing power of honey, ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀dá. Mo tún wá wò sùnsùn mo ṣe ìwé agbára èèyàn dúdú, agbára èèyàn dúdú apá kìíní eléyìí jáde ní 2020. Mo tún ṣe agbára èèyàn dúdú apá kejì, agbára èèyàn dúdú apá kejì ní 2021. Ìwé tuntun ó jáde ń parí oṣù. Ìwé tuntun ó tún jáde mo pè ní agbára èèyàn dúdú apá kẹta, African Power Part 3, African Power Part 3 apá kẹta. Nínú ìwé apá kẹta, ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. Eléyìí ṣe ìwé kọ́bọ̀ o, ìwé tó wẹ̀ wọ́n ni. Yes, tó o bá lọ́mọ tó ń mu kínní, àṣírí bó ṣe lè tọ́jú ẹ̀ wà nínú ìwé yẹn. Wọ́n lè bọ́ ṣé o lè ṣe fún rẹ bó o bá gbélé. Ọ̀rọ̀ ló sọ sórí omi. Tó o bá jẹ́ àfáà wòlíì àbọ̀ṣẹ́gun bílẹ̀ tó máa ń dáyàn lóhùn, olúgbòhùn tó jẹ́ pé o máa rì mọ́bi tó ti ń dáyàn lóhùn, bó o bomi lásán fún wọn yóò máa ṣiṣẹ́. Yes, gbogbo tó o bá ń fáwọn èèyàn yóò máa rí bẹ́ẹ̀. Olúgbòhùn ó wà nínú ìwé tí ó fẹ́ jáde. Olúgbòhùn àjàgbòhùn ọ̀nbẹ nínú ìwé tó fẹ́ jáde, wàláhì ẹ̀ láìkẹ́. Nínú ìwé tó fẹ́ jáde tọ́ta àwọn ọ̀tá tí máa ń lé ní táàkì ń gbọ́ gírígírí ẹsẹ̀ bẹ́ẹ̀ sì lè ṣẹ́gun wọn, ó wà nínú ẹ̀. Nínú ìwé tuntun tó fẹ́ jáde yìí, bó bá ń lálàkálà tégún lé ẹ tó rò ń lé ọ̀sẹ̀ wàṣírí bó ṣe lè borí, ó wà nínú ìwé tuntun tó fẹ́ jáde. Ẹ má gbàgbé o, mo wà ní bàbá olóyin bus stop, bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà. Tẹlifóònù nọ́mbà mi 08054749455. Ọ̀rọ̀ lórí ewé ẹ̀gẹ́ tí mo sọ, mo rántí ọdún kan ní nǹkan kan lóhùn kan lé ìyàwó mi wá lọ sọ́sibítù, oyún ti ń lọ bí oṣù 6 ni wọ́n bá dọ́dọ̀ nọ́ọ̀sì àti dókítà ní wọ́n bá ní rẹ́jísítà sọ́dọ̀ wa tẹ́lẹ̀ mo lẹ wà láti jọ yìí, àwọn ò ní gbà yín o. Ìyàwó mi ké, ṣùgbọ́n sọ fún mi pé ìwọ ló kọ̀ mí, Jésù ó kọ̀ mí. Mo sì rántí ọ̀rọ̀ yẹn dàárọ̀ ọ̀la. Wọ́n bá ní wọ́n sọ pé rẹ́jísítà sọ́dọ̀ àwọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Kíní ìlà lọ tọ́jú ewé ẹ̀gẹ́. Sẹ́ẹ̀rí tí ẹ bá fẹ́ lo ewé ẹ̀gẹ́ yìí, tí ẹ bá dé ibi tí ewé ẹ̀gẹ́ wà, tóyún bá wà lóṣù 3, ẹ rí ewé ẹ̀gẹ́ oṣù 3, ẹ rí ewé ẹ̀gẹ́ 3. Tóyún bá pósù 4, ẹ rí ewé oṣù 4 nínú àárín oko ibi tẹ́ ẹ bá lọ. Tó bá pósù 5,
ẹ rí ewé ẹ̀gẹ́ oṣù 5 tó bá pósù 6 ẹ rí ewé ẹ̀gẹ́ tí ó pósù 6 tó bá pósù 7 ẹ rí ewé oṣù 7 tó bá pósù 8 ẹ rí ewé 8 tó bá ti di 9 yẹn ẹ nídìí ẹ̀ mọ́ Ọlọ́run ti bàṣírí yín. Yes, tóyún bá ti pósù 3 oníkàyẹn ti lọ sóko ẹ̀gẹ́ ẹ ti rí ewé ẹ máa wo àárín ewé wọn ẹ rí ewé tó jẹ́ 3 tó bá ti pósù 4 ẹ tún lọ sóko ẹ lè wá já nìbàdàn kọjá ẹ tuntun kówé kù ẹ wó ko lẹ́kọ̀ọ́ báyìí pẹ́ bẹ́ẹ̀kúta lẹ padà sí tóyún fi pósù 4 or 5 ẹ lọ sínú igbó tó bá wà ládùúgbò ẹ lọ tún jẹ́ ewé yẹn kò pa dandan pé ibi tẹ́ ẹ ti já tà kọ̀ọ̀kọ́ lẹ́ẹ̀ ti já kejì lẹ́ẹ̀ ti já ẹlẹ́ẹ̀kẹta no bẹ́ẹ̀ bá já nìbàdàn tíṣẹ́ dẹ̀ gbọ́kọ yín lọ àbẹ́ lọ kọ́kọ́ yín lákùrẹ́ ẹ lọ sóko ti Àkúrẹ́ náà ẹ wéwé ẹ̀gẹ́ já ṣùgbọ́n kọ́mọ̀ jẹ́ ewé pupa ẹ̀gẹ́ pupa wà ó dáa kéèyàn já oní green yìí téwé ẹ̀ dàbí àwọn ewé dáadáa ẹ mọ̀ já ẹ̀yàn burúkú àbí nǹkan yẹn o ẹ mọ̀ jẹ́ dàkú tó ní ewé ẹ̀gẹ́ kan bẹ táwọn èèyàn sábà jẹ so ẹ̀mí sọ̀pọ̀ jẹ́ green báyìí bó lẹ́sẹ̀ ṣe tẹ́ ẹ bá ti já ewé ẹ̀gẹ́ yẹn báyìí pósù 3 ni 3 lẹ́lò tó bá pé 4 ewé ẹ̀gẹ́ 4 lẹ́lò tó bá pósù 5 ewé 5 lẹ́ẹ̀jà ewé tẹ́ ẹ bá wá já yẹn ẹyọ kan tẹ́ ẹ bá já báyìí iye ewé tó jẹ́ fún àpẹẹrẹ ìlú tí mo múlẹ̀ nísìn 7 ló jẹ́ tó bá pósù 7 lóyún yẹn pé ẹ lọ tí ó kùn ná pẹ̀lú ata àjọsìn ẹ wà fi ṣe ìgbín tá ẹ bá rí ìgbín ẹ fi ṣẹja àrò jẹ ẹ kó jẹ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ ọ̀kúnlẹ̀ yín ọjọ́ ayọ̀ ni tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ níbo oyún bá tó pósù 8 ẹ tún ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ pósù 3 lẹ ti bẹ̀rẹ̀ bọ́ wá jẹ́ pé oyún tó wá lóṣù 4 tó wá fẹ́ mọ wọ́ọ̀rì yín kẹ́ tó wétò yín kò tí ì létí tóyún bá ti pósù 6 gan kò ì létí ẹ̀yẹ gbọ̀njú kẹ́ tó ṣe kínní wà láìtàlẹ̀ ẹ̀ sọ̀ láyọ̀ ni ẹ̀ sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ ni nínú ìwé tá a múlò yìí sí 3 wà ń bẹ oní 5 wà ń bẹ 7 wà ń bẹ bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé bóyún bá pósù 3 ewé ẹ̀gẹ́ tẹ́ ẹ bá ti já ẹ mí sọ pé ewé yẹn pé 3 bọ́ bá pósù 4 ewé ẹ̀gẹ́ tó bá jẹ́ 4 lẹ́ẹ̀lò tó bá jẹ́ 6 ewé ẹ̀gẹ́ tó bá jẹ́ ẹ̀ka 6 lẹ́ẹ̀lò pẹ̀lú àṣẹ Ọlọ́run abíwẹ́rẹ́ ni ẹ̀ sọ̀ láyọ̀. Mo ní alágbàtà lẹ́kọ̀ọ́ nọ́mbà 4 àlòkò lárọ̀ street ní Mushin ẹ bèrè CAF communication bẹ́ẹ̀ ní Bàrígà ẹ bèrè nọ́mbà 36 Ìlàjẹ road Bàrígà 36 Ìlàjẹ road ní Bàrígà ní Ègbè ẹ lọ rí Àmúbọ̀ nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Agodo market Agodo Ègbè bàbá olóyin bus stop ní Yẹ̀sẹ̀ Ọ̀tà ni mo wà Monday to Friday la fi ń dáyàn lóhùn ṣùgbọ́n àwọn tó bá fẹ́ rí mi lọ́jọ́ lásán ó pè mí ni o tọ́ra òkè wá Saturday and Sunday a kì í sí ṣọ́ọ̀bù ní Saturday àti Sunday ẹni bá fẹ́ wá ẹ pè mí mo máa ń travel mo máa ń lọ sóko káàkiri a máa ń lọ sóko a máa ń wádìí kiri fún a máa ń ṣe research kiri yes bẹ́ẹ̀ ni ìwé tuntun jáde ń parí oṣù yìí o agbára èèyàn dúdú apá kẹta ẹni tó gbọ́ kó sọ fẹ́ni tí ó gbọ́ agbára èèyàn dúdú apá kẹta African Power Part 3 ẹ̀ tẹ́ ẹ̀rọ apá kìíní ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rọ apá kejì ẹlẹ́ẹ̀kẹ́ apá kẹta fẹ́ jáde ẹ̀ tẹ́ ẹ̀rọ ayín ìwòsàn lóyún ọ̀nà àṣẹ medicine ẹ̀rọ ayín ọ̀nà àbáyọ sísòro ẹ̀dá ẹ̀rọ ayín agbára oyin ẹ̀rọ ayín gbogbo òwe alẹ́ ti rà tẹ́lẹ̀ ẹ̀ tún wá bá nǹkan pàdé ìwé tó ń bẹ̀ wọ́n díẹ̀ o ṣùgbọ́n gbogbo sẹ́tẹ̀ ẹ bá ṣe ń bẹ̀ ẹ̀ dúpẹ́ fọlọ́run ẹ má gbàgbé o ìwé tuntun jáde níparí oṣù African Power Part 3 agbára ìdúdú apá kẹta bàbá olóyin bus stop ní Yẹ̀sẹ̀ Ọ̀tà lèmi wà o bàbá olóyin bus stop Yẹ̀sẹ̀ Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455 ẹ tún lè pè mí sórí aago kejì 08108431336 08108431336. Bàbá olóyin Sẹ̀sádéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀sán Adéhùsì ní kí ẹ gbà lọ.